ilé ẹjọ́ kan ní United States of America wọ́n ti ṣèdájọ́ àwọn ọmọ Nàìjíríà méjì kan o. Ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé dẹ̀ ni wọ́n. Alàgbà ìjọ nìkan ọba Láyélúwà ní kejì. Ẹni àkọ́kọ́ ni Pastor Edward Olúwasanmi. Wọ́n fi wọ́n sí ẹ̀wọ̀n oṣù mẹ́tàdínlọ́gbọ̀n, that's 27 months, ọdún méjì àti oṣù mẹ́ta ni wọ́n wọ̀n fún Pastor Edward. Then gbogbo nǹkan tó jẹ́ dúkìá ti ọba Láyélúwà, ọba Joseph Olóyèdé Apẹ̀tù of Ìpẹ̀tùmodù, gbogbo nǹkan tó jẹ́ ohun ìní wọn nílùú òyìnbó tán rí pé wọ́n fi owó tí wọ́n fi ọ̀nà èrú kójọ yẹn tán fi kójọ gbogbo ẹ̀ pátá ni wọ́n gbé ẹsẹ̀ lé. Ìdájọ́ tán ṣe fún wọn nìyẹn. Wọ́n tún wá sọ wípé alàgbà Edward yẹn gan pàápàá ó tún máa san owó ìtanràn, òun náà dẹ̀rẹ̀ ó máa yáfẹ́ àwọn dúkìá ẹ̀ kọ̀ọ̀kan ní ìlú òyìnbó. Kí náà ṣe gangan, kí lẹ̀sùn tán fi kàn wọ́n kó tó di pé wọ́n ṣe ìdájọ́ yìí fún wọn. Kódà kábíyèsí Apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmodù ní Ọ̀ṣun State, àwọn tí wọ́n yàtọ̀ sí pé wọ́n máa yáfi gbogbo dúkìá tí wọ́n fi owó tán kójọ ní ọ̀nà èrú tán ní ìlú USA yẹn, yàtọ̀ sí pé wọ́n máa fi sílẹ̀. Wọ́n tún sọ wípé wọ́n sì máa ṣe ìdájọ́ wọn gangan bó bá ṣe jẹ́ ní on the 1st of August ọdún tá a wà ní inú ẹ̀ yìí. Kí náà ṣe gangan tán fi tọ́ sí irú ìjìyà tó tó yìí. Ọdún 2024 ní ṣìkún àwọn agbófinró ló ba àwọn wọ̀nyí. Kí ni nǹkan tán wọ́n ṣe ni pé wọ́n gba $4.2 million owó tí àwọn ìjọba fún àwọn èèyàn láti fi ràn wọ́n lọ́wọ́ látàrí àrùn àjàkálẹ̀ àrùn tó jáde COVID-19 tó ṣẹlẹ̀ nígbà yẹn. So wọ́n wá mú owó, àwọn ìjọba US wọ́n fún àwọn ọmọ ìlú wọn ní owó pé kán fi ràn wọ́n lọ́wọ́ pé gbogbo ìjákulẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọn ti ní lẹ́nu iṣẹ́ wọn, pé kán fi owó yẹn kán fi ràn wọ́n lọ́wọ́. So ọ̀nà èrú ni pásítọ̀ yìí àti ọba Láyélúwà yìí náà fi gba owó yìí. So 13 count charges òun ni wọ́n kà sí wọn lọ́rùn. Ìkan nínú ẹ̀ ni wire fraud ìyẹn àwọn tí wọ́n máa bí àwọn ọmọ yahoo yẹn wọ́n lára àwọn ẹ̀sùn tó kà sí wọn lọ́rùn nìyẹn. Money laundry ìyẹn wà nínú àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn náà. Conspiracy to commit wire fraud, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn làwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀. Ọba Láyélúwà àtàlàgbà àwọn méjèèjì ní àwọn jẹ̀bi. Wọ́n plead guilty fún count charges bíi the count 1, count 11 and count 13. Wọ́n làwọn wà guilty of all of this. So gbà tán làwọn ti gbà pé àwọn wà guilty, òun ló fi fún alàgbà Edward Abiodun Olúwasanmi ló fi fún wọn ní 27 months in imprisonment, ìyẹn oṣù mẹ́tàdínlọ́gbọ̀n. Wọ́n máa tún wá sọ wípé wọ́n máa san owó ìtanràn $15,000 ni wọ́n máa san. Àwọn dúkìá wọn kọ̀ọ̀kan dẹ̀rẹ̀ wọ́n máa forfeit ẹ̀. Gbogbo dúkìá tó jẹ́ pé tán bá ti wo owó tí wọ́n fi kojú tán fi rà àbí àwọn ọrọ̀ tó jẹ́ pé ńgbà tí wọ́n wo owó tán fi kójọ wọ́n rí pé nínú àwọn owó wọ̀nyí ni pé wọ́n máa ṣe kí ni, wọ́n máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìyẹn nìyẹn lórí ti pásítọ̀ wa. Ká wá bọ́ sí torí ti ọba Láyélúwà. On the 1st of August náà ló máa ṣèdájọ́ tiwọn pátápátá, ṣùgbọ́n wọ́n ló tiẹ̀ ti dáni lójú ní pé gbogbo nǹkan tí wọ́n fi owó yẹn rà pátá ní ìjọba USA ni wọ́n máa gbé ẹsẹ̀ lé. Ṣé ọdún 2019 July to be precise, òun ni wọ́n fi kábíyèsí náà fi wọ́n jọba gẹ́gẹ́ bí Apẹ̀tù ti ìlú wọn. Okay, nígbà tí ẹ ti jọba ní 2019 wọ́n fi yín jọba, ẹ tún wẹ àwúre, ṣe fẹ́ di gbákejì Elédùmarè ni. Between April 2020 sí láàrin April 2020 sí February 2022 ní kábíyèsí pa àwọn idán tí wọ́n pa yìí. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ti gorí àpèrè àwọn bàbá wọn kan tó ṣe nǹkan tí wọ́n ṣe yìí. Kí náà ṣe? Wọ́n ní pé wọ́n mú àwọn ayédèrú ìwé owó orí òun ni wọ́n kó sílẹ̀ tí wọ́n fi gba àwọn owó tó jẹ́ pé wọ́n fi ń ṣe ìrànwọ́ fáwọn tó ń ṣe ìṣòwò pẹ́pẹ̀pẹ́
ipe tíjọba ní kó òun fún àwọn tó ń ta wóróbo tó ń ṣe òwò pẹ́pẹ́pẹ́ pé káwọn fi ràn wọ́n ní ọwọ́ kí wọ́n má bàa fìdí rẹmi pé kí wọ́n bá lè tètè gòkè. So kábíyèsí lo iléeṣẹ́ oríṣiríṣi, wọ́n wá lo ayédèrú ìwé owó orí, wọ́n fi gbà á, wọ́n tún fi ọ̀nà èrú wọ́n fi gba owó ti àjàkálẹ̀ àrùn COVID-19, wọ́n tún ṣe tìyẹn náà. So ayédèrú ìwé owó oṣù náà, ayédèrú àwọn document owó oṣù as in fake wages document, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni kábíyèsí ni wọ́n lò tí wọ́n fi gba owó lẹ́yìn COVID-19. Àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí kábíyèsí lọ́rùn dédédédé òun nìyẹn. Ó wá ṣẹlẹ̀ yìí pé àwọn ará ìlú wọn, àwọn ti Ọ̀ṣun, wọ́n ti sọ yìí pé àwọn gbọ́, ṣùgbọ́n tó bá di pé wọ́n ṣe gbogbo ìdájọ́ tán táwọn rí ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ, ìgbà yẹn làwọn ṣẹ̀ máa mọ nǹkan tí àwọn ṣe. Èyí tí a gbọ́ nìyẹn. Tó bá dẹ̀ máa fi di 1st of August tán bá mú gbogbo ìdájọ́ tí wọ́n bá ṣe tán, àtún máa ṣe kí ni, a máa jẹ́ kí ó tó yín ní etí. Ire o.